bisimilahi rahman rahim. A dá ọpẹ́ fún Ọlọ́run ọba tó ṣe wípé òun náà ni ọba tí a máa dúpẹ́ fún ní gbogbo ìgbà. Ẹ̀yin ká sọ pé alhamdulillah. Ní òní yìí a fẹ́ sọ ọlá àti pàtàkì ìrun kíkí nínú Sharia Islam. Tí a bá ń sọ nípa ọlá tí ń bẹ nínú ìrun kíkí, ọ̀pọ̀ rẹpẹtẹ ni Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ló fi ṣàlàyé fún wa wípé ìrun kíkí bẹ̀rẹ̀ látòrí àlùwàlá. Ìyẹn pé a gbọ́dọ̀ jẹ́ ń tọ́ mọ́ra, a gbọ́dọ̀ wà ní mímọ́. Tá bá ti wà ní mímọ́, Ànábì jẹ́ ká mọ̀ wípé àlùwàlá ṣíṣe yìí ìmọ́lẹ̀ ni o, ìmọ́lẹ̀ ni o, ìmọ́lẹ̀ ni, nóòrù ló pé. Ọwọ́ dàgbù tá a bá parí àlùwàlá wa yẹn tán, èèyàn á ṣe gbólóhùn kan pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasul. Ó ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣe gbólóhùn yìí lẹ́yìn ìgbà tó bá ṣe àlùwàlá rẹ̀ tán, irú ẹni bẹ́ẹ̀ yóò wọ àdánà yìí tó bá wù ú lẹ́nu ọ̀nà ni ó gbà wọ àdánà Ọlọ́run. Ìyẹn tó bá jẹ́ ògbéǹde àlìkíámà, wọ́n á sì wo ilẹ̀kùn ẹlẹ̀ fún ilẹ̀kùn àdánà èyí tó bá wù ú bẹ̀ ìyẹn ó gbà wọlé. Ìyẹn jẹ́ àkọ́kọ́ lára ọlá tí ń bẹ fún ìrun nìyẹn o. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ, ìrun tí a wá ń sọ yìí ó máa gba ìwà àbàjẹ́ kò lọ́wọ́ ọmọ ànábì Ádámà. Gẹ́gẹ́ bọ́lá ti sọ nínú Al-Qur'an pé bisimilahi rahman rahim inna solata tẹ́nà ànífàṣà wal-munkar. Ọlọ́run dájú ìrun ta ní kẹ́ máa kí yìí yóò máa kọ oríṣiríṣi àwọn ìwà àbàjẹ́ fọmọ ànábì Ádámà. Yálà níbi ọ̀rọ̀ sọkúsọ ni o, àbí nǹkan míì léyìí tọ́lọ́ ṣe kí ni o, léyìí tọ́lọ́ bá lòdì sí. Lápòjúwe láwọn tí wọ́n mú nǹkan, àbáwọn tí wọ́n ń pa nǹkan, àbáwọn tẹ́ pé iṣẹ́ ọwọ́ wọn gan ọ̀mọ́, bóyá wọ́n ń gba ẹrù orí ọmọ ànábì Ádámà, àbí wọ́n tọ̀ nǹkan lá tí wọ́n fi gba nǹkan lọ́wọ́ ọmọ ànábì Ádámà. Látara àrùn kíkí, nǹkan yìí wọ́n gbé sílẹ̀, wọn ò ní lè ṣe mọ́. Bákan náà, lára àǹfààní, oore àti ọlá títún bẹ fún ìrun, òun náà ni wípé ẹnikẹ́ni tí bá ti ń kírun ní jàmáà yóò máa rí àwọn oore kan gbà lọ́dọ̀ ọba Allah. Àkọ́kọ́ ń bẹ ni wípé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n gba ẹ̀gbọ̀rọ̀ ìwá lọ́nà méjì. Wọ́n lẹ́ni yẹn ó máa gba aládá márùndínlọ́gbọ̀n táǹpé ní 25th reward from Almighty Allah, tàbí ó máa gba 27th reward from Almighty Allah. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹni ká náà mọ sojú kòkòrò oore àti ìkẹ́ tí ń bẹ fún ìrun. Tí a bá ń sojú kòkòrò ìkẹ́ àti oore tí ń bẹ fún ìrun, nínú àánú Ọlọ́run, ọwọ́ tiwa náà ó ṣe kí ni o, àánú tè máa rí àánú gbà níwájú ọba Allah ní ọjọ́ ìgbéǹde àlìkíyámà. Ẹ̀yin ọmọ ìyá mi, àsìkò ń bẹ tá a lè kírun. Kìí sásìkò tó bá wù wá pé àkípọ̀ ọ̀run jọ lọ́run bá lójú. Ìran Yorùbá ní máa sọ bẹ́ẹ̀. Tẹ́ bá dórí sísè àwọn ọ̀ràn míì àbáwọn àgbègbè míì, wọn à gbọdọ̀ sọ bẹ́ẹ̀ láyé. Ẹ̀yin náà wojú tá a fi orí na, ara àkẹ́ Ọlọ́run ni. Ẹ wo etí tá a fi ń gbọ́rọ̀, ara àkẹ́ Ọlọ́run ni. Ẹ wo mímí lókè wa, ara àkẹ́ Ọlọ́run ni. Ẹ wo bá a ṣe ń gbápá, bá a ṣe ń gbẹ́sẹ̀, bá a ṣe ń sùn, tá a ṣe ń jí, ara àkẹ́ Ọlọ́run ni o. Ọlọ́run sì wá ṣèkẹ́ ìfún wa, kí wá ló dé táwọn agbọ́dọ̀ fi àlàáfíà yìí náà ká fi jọ́sìn fọ́lọ́run ọba. No, àsìkò tó bá wù wá ká kírun o. Ẹni tó lè kírun lásìkò tó bá wù ú lẹ́ni tó jẹ́ aláàárẹ̀. Bóyá àárẹ̀ yẹn mú un, kó jẹ́ pé gbogbo táìmù tí àsìkò òun yẹn dé, irú ẹni bẹ́ẹ̀ kò láǹfààní láti lè kírun. Irú ẹni bẹ́ẹ̀ ló láǹfààní láti lè máa kírun lásìkò tó bá wù ú. Ṣùgbọ́n níparí ibẹ̀ náà ni wípé àsìkò ń bẹ fún wa láti kírun sọ̀láàtì zubi, àsìkò ń bẹ fún wa láti kírun sọ̀láàtì, àsìkò ń bẹ fún wa láti kírun sọ̀láàtì làásùrì, àsìkò ń bẹ fún wa láti kírun sọ̀láàtì mọ́gírì, àsìkò ń bẹ fún wa láti kírun sọ̀láàtì lìsáì. Kí náà lásìkò náà? Ó ń bẹ nínú àyá Al-Qur'an tẹ́ bá lọ Suratul Nisa'i láti bí 100 wa sẹ́yìn. Ọlọ́run á mú níbẹ̀ wípé bismillahir rahmanir rahim. Àwa sọ̀rọ̀ sọ́dọ̀ Ọlọ́run níbi lábúrò ẹni ẹ̀kọ́, ẹni òfò, ẹni àlàkà. Ọlọ́run ní ìrẹ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ fún àwọn àlùmọ̀ rẹ̀ pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. Ọlọ́run ní dájúdájú o, ìrun ta ní kiri Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ta ní kọ́ máa kí, àdẹ̀ tún ṣe lọ́ranyàn fún gbogbo àwọn àlùmọ̀ láwọn tí wọ́n tẹ̀lé ọ tí wọ́n sì kẹ́límà la ilaha illallah. Ọlọ́run ní kanat ala al-mu'minin. Ọlọ́run náà ti ṣe lọ́ranyàn fún kó ẹnì kọ̀ọ̀kan yín. Ẹ fẹ́ ẹ kọ̀,
ẹ gbọ́dọ̀ máa kírun sọ̀lá àwọn sọ̀làwátì mọ̀kútùbà ẹ gbọ́dọ̀ máa